Aláròyé máa wí o. Wọ́n ti mú ọlọ́dẹ tó ń bá àwọn adigunjalè tọ́jú ìbọn sínú òtẹ́ẹ̀lì tó ti ń ṣiṣẹ́ l'Adó-Èkìtì. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkìtì ti tẹ ọkùnrin ẹni ọdún 41 kan, Peter Nede, tó jẹ́ ọlọ́dẹ nílé ìtura kan tó gbajúmọ̀ dáadáa nílùú Adó-Èkìtì. Ẹ̀sùn pé ó ń bá àwọn adigunjalè tọ́jú ìbọn tí wọ́n fi ń ṣọṣẹ́ pamọ́ sínú òtẹ́ẹ̀lì ni wọ́n torí ẹ̀ mú. Bákan náà ni àwọn ọlọ́pàá tún ṣe àfihàn àwọn 8 mìíràn tọ́wọ́ tẹ̀ lórí ẹ̀sùn ìdigunjalè kan tó wáyé ní abúlé Oṣòdì tó wà ní ẹ̀gbẹ́ Adó-Èkìtì. Àwọn 8 náà ni àwọn agbófinró sọ pé wọ́n lọ digun ja àwọn èèyàn abúlé yìí lólè lọ́jọ́ Sátidé ọjọ́ 3 oṣù keje yìí. Gẹ́gẹ́ bí alukoro ọlọ́pàá ìpínlẹ̀ Èkìtì ọ̀gbẹ́ni Sunday Abutu ṣe sọ, ó ní ọlọ́dẹ ilé ìtura ló máa ń bá àwọn adigunjalè kó ìbọn wọn pamọ́ sínú kànga tó wà lóòtẹ́ẹ̀lì tó ti ń ṣiṣẹ́ ọ̀hún lẹ́yìn tí wọ́n bá ti fìbọn náà jalè tán. Ó ṣàlàyé pé lọ́jọ́ tí ọwọ́ tẹ afurasí yìí àti àwọn ọ̀daràn tó kù, àwọn aráàlú kan ni wọ́n ta àwọn ọlọ́pàá lólobó pé àwọn adigunjalè kan dìhà mọ́ra pẹ̀lú ìbọn àti ohun ìjà olóró míì tí wọ́n sì ya bo abúlé Oṣòdì ní agbègbè Adó-Èkìtì níbi tí wọ́n ti kọlu àwọn èèyàn abúlé náà tí wọ́n sì gba owó àti dúkìá mìíràn lọ́wọ́ wọn. Abutu ṣàlàyé síwájú pé ní kété tí wọ́n ta àwọn ọlọ́pàá lólobó làwọn gbéra lọ síbẹ̀. Lásìkò náà làwọn bá ọkùnrin ẹni ọdún 22 kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Paul Nambe pẹ̀lú ìbọn AK-47 tó kún fún ọta lọ́wọ́ rẹ̀. Ó sọ pé ọkùnrin yìí ló ṣáájú àwọn agbófinró lọ sílé ìtura náà níbi tí ọwọ́ ti tẹ ọmọ ẹgbẹ́ rẹ̀ 2 mìíràn tí orúkọ wọn ń jẹ́ Pampe Yoha ẹni ọdún 24 àti Moses John ẹni 40 ọdún. Abutu fi kún pé àwọn ọ̀daràn yìí ni wọ́n tún mú àwọn ọlọ́pàá lọ sílé ìtura míì níbi tí àwọn ẹlẹgbẹ́ wọn 2 míì tún farapamọ́ sí tí wọ́n sì fi páńpẹ́ òfin mú wọn lẹ́yìn tí wọ́n gba ìbọn ìléwọ́ 2 lọ́wọ́ wọn. Abutu sọ pé ọ̀kan lára àwọn ọmọ ẹgbẹ́ adigunjalè náà tí orúkọ rẹ̀ ń jẹ́ David Dassel ti sá lọ sí ìlú Àbújá ní kété tí wọ́n ṣọṣẹ́ náà tán, ṣùgbọ́n àwọn ọlọ́pàá ti tọpasẹ̀ rẹ̀ lọ sí ìlú Àbújá tí wọ́n sì ti rí gbé padà wá sí Adó-Èkìtì. Àwọn yòókù tọ́wọ́ àwọn agbófinró tẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà ni Joshua Sunday, Benjamin Dassel, Sena Luka àti Seidu Mana. Ó fi kún pé lára àwọn tọ́wọ́ tẹ̀ yìí ni wọ́n kópa nínú ìdigunjalè míì tó wáyé láti bí oṣù 2 sẹ́yìn nípínlẹ̀ náà, ní pàtàkì jùlọ bí wọ́n ṣe pa ọkùnrin oníṣòwò kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Blessing Adéwùmí ní Adó-Èkìtì láìpẹ́ yìí. Lára àwọn ohun ìjà tí wọ́n gbà lọ́wọ́ wọn ni ìbọn AK-47 méjì, ọta ìbọn tí ìwọ̀n rẹ̀ dún 7.6 mm, ọ̀kadà 2 tí wọ́n jí, ìbọn ìléwọ́ alágbélẹ̀rọ 2 àtàwọn ìjà olóró mìíràn. Ó ṣàlàyé pé àwọn ọ̀daràn náà tí wọ́n ti wà ní àtìmọ́lé ọlọ́pàá báyìí ní ìwádìí tó lágbára ń lọ nípa wọn. Ó fi kún pé ní kété táwọn bá ti parí ìwádìí yìí làwọn yóò fojú wọn balẹ̀ ẹjọ́. Taofeek Surdiq ló ṣàkójọpọ̀ ìròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Ismail Adéẹyọ ló kà á sétígbọ̀ọ́ yín.